ẹ̀yin ọba gẹ́gẹ́ lórìṣà òun lórìṣà dá tẹ́ ẹ̀ kí ń ṣe èèyàn lásán ẹ̀ tún wá mú òkúta lórìṣà. ọba fẹ́lẹ́dùmarè òyìnbó ló fọ̀làjú kó wa láṣà igbákejì lọ́ba fẹ́lẹ́dùmarè. gbogbo ọba ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí igbákejì náà rí fún Ọlọ́run. kódà àwọn gangan lóòṣà tí wọ́n wá sọra àwọn dẹrú òòṣà lénìí. tó gbé kí là ń pè lóòṣà, mo ti sọ tipẹ́ pé ẹni oríṣà dá òun là ń pè lóòṣà. lọ́jọ́ àná àwọn ọba yẹn lágbára débi pé wọ́n ń pàṣẹ wá. kódà nígbà tí àwọn òyìnbó wá kó wa lẹ́rú ọ̀pọ̀lọpọ̀ ọba ló dára. ọba tí ó ṣẹ́jú mẹ́yìn báyìí tẹ́jú ó sì gbẹ lára rẹ̀ ń bẹ́ ńgbà náà. àwọn ọba tí wọ́n pàṣẹ pé ó yá kára sanpa nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ tára ó sì sanpa. àwọn ọba tí wọ́n ní ó yá kí iná ṣẹ́yọ lára gì tí iná ó sì ṣẹ́yọ lẹ́sẹ̀ kan náà torí pé alágbára náà fi ń jọba. kódà tó bá wá fi yàn jọba tí ò bá tì lágbára gan ó gbọ́dọ̀ wá agbára kan torí pé ipò agbára ni àga agbára ni nílẹ̀ Yorùbá tí ordinary person ò kàn lè débẹ̀. ọba yìí ṣe ń tẹ́kàn máa ń kú gìrì tí wọ́n wá dì mú tí wọ́n wá mú ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́ lọ́ba. àmọ́ nígbà tó jẹ́ sí pé àwọn ọba yẹn ti sọra wọn dẹrú òòṣà tí wọ́n mọ̀ pé àwọn gangan lòòṣà. òun ló fà á tó fi jẹ́ sí pé ọba wa di yẹpẹrẹ. ẹ̀yin ẹ wò ó gómìnà wa di ti ń yọ ọba lóyè. lẹ́ni tó yẹ kó bá pàṣẹ pé ìwọ tó dán wò lásán yá máa lọ lé o lọ kú sílé kó sì lọ kú sílé náà. ṣé gómìnà kan tún dán oúnjẹ kejì mọ́? àbí kí gómìnà gbèrò rẹ̀ lásán kan pa láṣẹ pé ó yá máa lọ báwọn kí mọ́tò pa ọ́. gómìnà mi ò ní dábàá pé òun fẹ́ yọ ọba mọ́. àmọ́ ìgbà tó bá ti dé ní yẹ̀yẹ́ ló fà á tí gómìnà ń yọ ọba ló fà á tá ajínigbé náà ń jí ọba gbé ló fà á tí wọ́n ń dúnkokò mọ́ ọba tí wọ́n ń gba ransom lọ́wọ́ ọba. àṣé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ lọ́ta parada. n ti ń jẹ́ ọba òun náà ní gbákejì Elédùmarè àrólé Elédùmarè lórílẹ̀ láti máa kọ̀ǹtú àwọn èèyàn. ṣé èèyàn lásán ni ó wá jẹ́? tábà tẹ̀ fi èèyàn lásán jẹ́ ó yẹ kó tà parada kó lọ wá agbára. a ní o torí pé ó wá agbára kó o dìdàkudà o. méjì lọ̀rọ̀ agbára tọ̀dọ̀ Ọlọ́run ń bẹ tó máa wí lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó sì máa ṣẹ. agbára tọ̀dọ̀ èṣù ń bẹ tó máa wí lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣẹ àmọ́ wọn ò sàn jẹ́. bó ló ti wá máa agbára. kódà ń bẹ láyé ìgbà náà tó jẹ́ sí pé àwọn ọba tí wọ́n tẹ̀ lágbára náà wọ́n ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ alágbára. bàbá ẹ má jáde lẹ́nìí tí ó sì tó bẹ̀ kó jáde tó owó náà ti mọ̀ pé àgbákò ń bẹ lójú ọ̀nà ni. bàbá nǹkan báyìí la gbọ́dọ̀ ṣe tó sì gbọ́dọ̀ ṣe tó sì mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ ni ó ṣe. àmọ́ àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ tó bá yàn lẹ́nìí náà ń sìn àwọn àríjẹ ń bẹ ni. ó fà á àfi kí ilẹ̀ Yorùbá tají. Ọlọ́run kẹwàá débi pé ìfẹ́ tẹnubọ àwọn kankan ẹ̀yin náà wo àwọn tẹ́ ẹ sọdọ̀ òrìṣà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ọba ni. àrà tí wọ́n dá náà ló jẹ́ káyé sọ wọ́n dóòṣà. kí ló wá dé tó òòṣà wá mú òòṣà lóòṣà? òòṣà ń mú òòṣà lóòṣà. ẹ̀yin ọba gẹ́gẹ́ lórìṣà torí ẹ̀yin lórìṣà dá tẹ́ ẹ̀ kí ń ṣe èèyàn lásán ẹ̀ tún wá mú òkúta lórìṣà. ó mà ṣe o. ilẹ̀ Yorùbá ẹja jígìrì ká gba ògo àtẹ̀yìn wá padà. wọ́n wá ń fi ojú ọba ilẹ̀ Yorùbá ráre. wọ́n wá di pé wọ́n wá ń yẹpẹrẹ ọba lóde. wọ́n wá ń yọ ọba lóyè. ajínigbé wá ń gbé ọba. ó ṣe ó kù díẹ̀ káàtó ó bu ni kù ó dójú tì ní. torí pé igbákejì Elédùmarè lọ́ba. àṣẹ mẹ́sẹ̀jì ní fún gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ lọ ta parada kẹ jígìrì ẹ̀yin gẹ́gẹ́ lóòṣà. ẹ má mú òrìṣà lóòṣà mọ́. nígbà tí àwọn àbá wọn ní ẹni tí yóò sin lọ́run yóò sìn tọ́ ládàá. nígbà tẹ́yìn ò sin lọ́run mọ́tò ẹgbẹ́ òrìṣà lẹ fẹ́ máa sìn ẹ mọ̀ pé ẹ̀yin ẹ̀ ń sin èèyàn bí ara yín. ẹ lọ wádìí náà òrìṣà tẹ́ ń sìn yẹn ọ̀pọ̀lọpọ̀ ọba náà ló dòrìṣà. tí
tí ń túmọ̀ sí pé òòṣà wa ń sin òòṣà. Ẹ jẹ́ á jí gìrì ilẹ̀ Yorùbá o, gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á jí gìrì. Aláṣẹ ni wá táì sọ aṣọ dànù débi pé tí kinní kan bá tẹ̀ ń dààmú ilẹ̀ Yorùbá tá a bá kákàn pa láṣẹ pé ìwọ nǹkan báyìí káṣíìrì rẹ tú kára sán pa kí nǹkan báyìí ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan náà ó sì máa ṣe. Níbo la wá fàṣẹ náà sí? Ṣó tán ni? Kò tán o, tòun pọ̀ Ọlọ́run èé dá nǹkan kó tán yẹ́nyẹ́ ò sì ní tán lérílẹ̀, ó pamọ́ ni. Ẹ jẹ́ á wá àríká wá.